ó yẹ kí gbogbo ṣẹgbà pátápátá for want of time ìfẹ́ dárí àwọn onídìí orí níbi tí ṣé rí mi ò tí ì wá sí television club ó kàn wó pé because of the pedigree of this club tó ṣeé ṣe ṣá pé màá wá lọ bẹ́ẹ̀ yẹn màá padà bá ìgbé wa ní ibi wọlé ọkọ̀ tú ìyẹn ló mú mi sọ pé màá yà láti wá kí and to acknowledge the Migration Club Day. This is the foremost club, not just in Ilaro, but the entire Iwala. So, we àti àwọn ESCO yìí. Àwa tá a wá ẹgbẹ́ ADC ni wá, African Democratic Congress. Àwọn àgbà ẹgbẹ́ wa ni wọ́n ti sọ̀rọ̀ síwájú. Ṣé oore ọ̀fẹ́ Ọlọ́run lágbára Ọlọ́run èmi ni lọ́dọ̀ sí àdìgbò máa ń ṣe. Àdìgbò fún kọ́ wọlé. Àdìgbò fún kọ́ wọlé o. Òrìṣà láìgbọràn. Orí fóònù àdẹ́dẹ́. Àti ìbẹ̀rẹ̀ campaign. Ẹ̀jẹ̀ bá wọ INEC timetable náà ní October 12 ní ẹgbẹ̀rẹ̀. So eléyìí àwọn akọ́ kábíyèsí wa ni wípé wọ́n fi iṣẹ́ takuntakun tó ń ṣe lórí gbogbo wa. Àwọn ẹgbẹ́ dẹ̀ wá fi mí hàn wọ́n. Ìyẹn náà ni èmi náà tó wá sí ní pé kí n tún wá sọ fún yín pé Migration Club this time we are so eléyìí the big ticket ní o. Governorship of the state. Ilé ìtọ́nà tó wá bá a ṣe yìí ó ti wá jẹ́ pé for the first time ẹgbẹ́ àmùsàtà ẹ̀mọ́ for the first time Ogun West ó ní candidate náà. Ẹgbẹ́ tí wọ́n ṣe ìdí wọ́n á lè go into history 2011. Lucy ENI 2019 Chukwe ENI. So in 2023 Biyi Otegbeye no rival. Ẹ wá mọ ọkọ tí yẹn present wa. Ó fún wa ní real opportunity to unite. Ṣẹ́rí ó yé mi díẹ̀ lórí underlying current politics. Wọ́n bá dẹ̀ sọ pé politically aware people Migration Club yìí ni o. Politically aware but àbí sense of logic yìí fún àwọn tí wọ́n sọ pé ẹ̀ka dúró díẹ̀ ní 2027. Ẹni kò make sense ẹ̀yin náà mọ̀. Tí kì bá yẹ pé politics yìí ẹ̀dúró de ọkọ̀ àbẹ̀ dúró de TV kò rí ní make sense pé àwọn àníkàrẹ́ tí ó jẹ́ pé candidate náà. Àwọn ní ìkànnì ẹ̀ no. Abẹ́ dúró de 20. Wọ́n ní ẹni tí ọ̀pọ̀ yóò ń dọ̀la tó tẹ̀ tó dá ìbẹ̀rù ọdún ní ọlọ́run ọba ló wọ̀n náà ìtọ́lọ̀ fún wa léèní yìí ká kúndùn ẹ̀mí ẹ̀jẹ̀ ká gbàgbé gbogbo calculation kìíní kankan. This is our time. Èmi ti ń sọ tábàbí ìṣẹ̀lẹ̀ yìí 2027 kí máa wà kí ó máa pọ̀ tábàbí ìṣẹ̀. But this is a real opportunity èèyàn kan
ìfọ́ ìkọ́ tí mo máa bẹ̀ yìí ká máa sọ ní consensus la ní. Torí téèyàn bá ní òun fẹ́ ṣe ìdìbò, wọ́n sọ pé kíní kan candidate tó dájú pé èèyàn kan, wọ́n tún ní any nomination tí ò tún sí. Wọ́n ní ojú ẹgbẹ́ ọ̀nà post, wọ́n lè pé consensus candidate. So tí mo bá wò pé consensus wa ní Ogun West lẹ́ni yìí o, ẹnu wa á kò. So mo bẹ̀ ní president wa ẹjọ́ wọ́n yìí máa wá wọ ọkọ̀fẹ́ wá gba yìí jí ni wípé ìrìn tó wà wájú wa ẹ jẹ́ ká jọ rìn ní agbára Ọlọ́run à á ṣàṣeyọrí ẹ̀. Recreation club ló fi bí Otegbeye àgbọ̀gbọ̀ ó máa wí àdínkù ní o ó máa ẹ̀mọ̀ pátá lè ṣe sí ọ̀. So lágbára Ọlọ́run kọ́lá àwọn òkú wa ṣe ẹ̀rọ ọlọ́run láti fún wa lọ́wọ́ láti kó. So recreation club ló máa